Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Adubari máa bọ̀ ṣe yan Pasuma àgùnlẹ̀rọ. Nígbà sí ìmọ̀ràn àràbẹ̀tà. Ẹ ṣe Adubari máa bọ̀ ṣe. Ẹ ṣe Adubari máa bọ̀ ṣe. Ẹ̀rọ mi bẹ̀rẹ̀ tí náà dúró lábẹ́gà ní àlàfíà ìlànà. Adubari máa bọ̀ ṣe mọ̀ ṣe. Ṣẹ́gun kílásì òkèrè wà. Ẹlẹ́wọ̀n gbé lọ náà ẹ̀ o. Mọ́dájọ́ kẹ́ bá jìrà tì wá o. Wọ́n ti di girama ti pẹ́. But màmá ò ní gbà. Ìyá Bádírá, ìyá Ìjọkẹ́, ìyá Abẹ́jì tuntun nìyẹn. Ìyá Abẹ́jì tuntun ní ìpele. Ọmọ rẹ̀ tó náà ṣe. Òṣèjọba foundation. Kọ́kù foundation ẹ̀mí ní ìpele mọ́dà bá di ìrátò mọ́dà ọmọ. Mọ́dà ọmọ ìyá bá a sọ yẹn wọ́n fẹ́ràn ọba àsúnmọ́ àgọ́ ni màmá ọmọ ìyá bá a sọ gbọ́dọ̀ wò àwọn ilé ìfẹ́ràn ọba àsúnmọ́ àgọ́ ọlọ́run á fẹ́ràn yín náà. Ẹṣẹ́ àdúgbò mọ́dà Abẹ́jì tuntun àwọn màmá Abẹ́jì tuntun nìyẹn nílẹ̀ mọ́dà ọmọ òun náà. Sáwọn fún gbogbo bí sí bọ́dì ilẹ̀ ní ṣe. Àtúnlẹ̀ ìgbàlú àdúgbò ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣọ́ gbà yín o, ẹ̀yin náà ẹ̀rẹ̀kún tó ń gbòòrò. Ẹni ò bá sí ọ̀gá yàtọ̀ ẹ̀wọ̀n báyìí. Láṣẹ ní wáyé máa ní jáà sílẹ̀ ẹ̀wọ̀n ọ̀gá. Ó ní ẹ̀ṣẹ̀ náà ó dá. Ọjọ́ máa ní jáà sílẹ̀ ẹ̀wọ̀n ọ̀gá. Ó ní ẹ̀ṣẹ̀ náà ó dá. Wọ́n ti sọ pé aṣọ́rẹ́ ló ṣe é rí. Àsùnmọ́ wà lójú. Ẹ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀. Ẹni ṣe orí gbogbo àwọn pèlèta sẹ́ni ṣe ká o. Ìyàwó ààrẹ láti ṣojú ọmọdé ṣe ilé àwẹ̀rẹ̀. Àwẹ̀rẹ̀ ó ṣe àwọn tó ṣe gbọ́lé lé. Àwẹ̀rẹ̀ tó ṣe gbọ́lé lágbàkànrin àlàfo lọ. Ẹ bá ń ka wẹ́rẹ́. Aya rẹ̀ ló ṣokú àwẹ̀rẹ̀ ní ìbòlè. Aya rẹ̀ ló ṣokú àwẹ̀rẹ̀ ní ìbòlè. Ọmọ rẹ̀ tó náà ṣe wọ́wọ́. Gbogbo ló ń ṣọ́ ẹ̀ o. Bádírá tù ní àjọ kẹ́yìn fẹ́mi ní màmá Abẹ́jì Bádírá. Kábíyèsí ni Lámìdí ní àtọ̀dá déyàdí oṣù Bádírá. Mo fi Kùránì ṣọ́yà o, ọmọ tún dé ọmọ Abẹ́jì tuntun. Ẹjọ́ máa mi dání wọ́n pé yẹ mọ́. Olórí ìgbàlódé kùn. Olórí ìgbàlódé
ilẹ̀ bọ́ òun olórí ìmúkẹ́. Láwẹ̀rẹ̀ iná ẹsẹ̀ bá sọ alábí ìmọ̀ ẹ̀ ẹ̀ ọ̀gá sùn nílẹ̀. Àlùbáríkà jì mọ́ láyìn mọ́lẹ̀. Àlùbáríkà ara mi ò ní bàjẹ́. Àlùbáríkà ṣe wọnú iṣẹ́ mi o. Àlùbáríkà owó ṣe ọ̀dọ̀ mi. Bàbá àbẹ̀bí ṣe náà tó máa ṣọ́ àká o. Àrẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ lájọ àlùbáríkà ṣe ẹ̀gbẹ́ dọ̀dá. Bàbá wà. Àrẹ̀rẹ̀ àwọn ìbejì ìmọ̀ tó jiyàn láàárín wa. Àwọn méjì ìmọ̀ tó jiyàn láàárín wa. Ìkíní lọ́sọ̀ fún Jésù pé ilé fẹ́ ní pé òun tó mú dàsí máa dáadáa. Èkejì wa ń kú lẹ́sìn pé òun ẹnìkejì wa ń ká lóhùn pé máa ṣe ọ̀kejì wa fún lẹ́sìn pé ibi ìkákọ̀ ní ọgbẹ́. Ó kọrin ọgbọ́n. Èjì ẹ̀ka tó Ọba tí ibi ìkákọ̀ kò kú lé. wá sọ́ọ̀mù lọ. Àwọn tó ní wọ́n sábà ìdán sọ pé òun ti bá ń kọ́ bọ̀ rẹ̀ nígbà. Adébáyọ̀ Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Aláṣẹ Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Bàbá àti Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Aláṣẹ Orin tí bá ń kọ́ bọ̀rẹ̀ ló sá. Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Orin tí bá ń kọ́ Aláṣẹ Adébáyọ̀ pẹ̀lú ẹ̀gbẹ́. Gbogbo ọ̀rọ̀ sílẹ̀. orin tí bá ń kọ́ bọ̀rẹ̀. Adébáyọ̀ káwọn ẹ̀rọ máa sọ̀rọ̀. Láti ọ̀rọ̀ àbátáwá. Wọ́n lórí tí bá ń kọ́ bọ̀rẹ̀ ló sá. Olóògbé kò rẹ̀ ṣe. Ọ̀sẹ̀ olóògbé kò rẹ̀ ṣe. Olóògbé kò dojú rẹ̀ yà rẹ̀. Ọ̀sẹ̀ olóògbé kò. Ọ̀sẹ̀ olóògbé kò rẹ̀ ṣe. Nígbà náà rẹ̀ yà rẹ̀. Oyin tí bá kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ náà. Ọwọ́ bá a sọ náà, òun náà sọ. Ọwọ́ bá a sọ. Òun ló ń sọ. Ìyá lọ́jà máa ń olè Fọláṣadé. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.